kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílẹ̀ olóńgì ni ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Kò sólókò lóko. It doesn't change anything. Ó máa gba CS wílẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. Ọmọlọ́mọ lòun ò fẹ́ náà. Àbọ̀ ṣe wálé. I don't care. Ṣó fẹ́ mọ̀ yẹn ni? I have spoken. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ló jẹ́ major shareholders company ẹ̀. Méjì ti kú. Ẹ̀yin nìkan ló kù. Kí ni òun dára ti sọ? Mi ò sọ nǹkan kan bí mo ṣe sọ earlier. Sọ fi yà sí yín ni lẹ́yìn mẹ́wàá sódò. Marry me fin, you are talking to your senior officer. Ẹgbọ́rọ̀ seniority sílẹ̀ o. Ẹgbọ́rọ̀ seniority sílẹ̀. Màá divorce ẹ o. Play. Ayò lájọ́ ń ta kò sí respect nínú ayò draft. Beautiful. Àná ìyàwó yóò kọ̀ yín lé. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Orí ẹ ò pé idiot. Ọ̀dà yóò yá ìlẹ́nu. Àti inú oyún mo ti ń play bẹ́ẹ̀ wòye àti inú oyún. Okay. Mo ti ń ta. Kí ló ṣẹlẹ̀? Ṣé ọlọ́pàá lẹ́yìn náà dẹ̀ máa pèrà yín? Ìlú ń dàrú, ẹ ta tẹ́tẹ́. Àwọn ò ta tẹ́tẹ́ o. Tẹ́kọ̀ lélẹ̀. Draft la ń play now. Ẹ gbé gbogbo ẹni sọ̀rùn. Gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ nílùú ìsìn, kí lẹ ti rí ṣe sí? Ìwádìí fínífíní ni, kò sí nǹkan tá a ti ṣe, àbí? A ti ṣe gudugudu méje. Bẹ́ẹ̀ni. Yàyà mẹ́fà. A ti tú gbogbo òrùka. A ti ṣèlú bó ṣe ṣe é ṣojú. Ẹ̀yin amúnibú ni ọlọ́pàá lélẹ̀. Gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ yín sìn, ẹ sọ pé ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà, kí lẹ fẹ́ kí n lọ sọ fún kábíyèsí sìn? Again? Keep quiet! Àwa ti bá kábíyèsí ṣe pàdé. Bẹ́ẹ̀ni. Kábíyèsí fún wa lọ́jọ́ mẹ́ta. Ká fi wá apààyàn jáde. Ọjọ́ mẹ́ta. Kí lẹ wá sọ fún wọn? Play jàre. Ẹ jẹ̀sán bẹ́ẹ̀nú yà ni. Wọ́n bẹ́ẹ̀nú yà. Marry me fi o. Ẹ jọ pẹ́pẹ́ dáadáa! Nothing still. Kò sí anything. Sí anything bá mo máa jẹ́ kó mọ̀ kó yẹ fi call disturb me. You will not tell me what to do. Ṣé o ṣì wà online àbí? O lè rántí deadline tí mo fún ẹ. Yes, mo rántí. And I must commend you. Good job moving your daughter. Ó yà ẹ́ lẹ́nu. Mo sọ fún ẹ pé kò sí nǹkan kan tó ń ṣe pátápátá báyìí tí mi ò mọ̀. Kódà the breath you take, mo mọ̀. I know every damn move you make. So, ṣó fi hàn pé mo ń ṣeré ni? Do you think I'm joking? Ó bá mọ ọmọ ẹ lọ sí Pluto, kó mú lọ 7 universe in the world, Jupiter, Venus, kó mú lọ anywhere. If you don't get my money, if you don't pay
me every single penny you owe me. I'll find her and kill her. Do you even have a soul? Like I said earlier, you've lost it all. Every single right for you to negotiate with me, Otis Sonu. You ask for this, and I'll give it to you. Santa. Ìwọ tó o bá déwájú mi wàá máa ṣe bí ẹni tó mọ nǹkan àjọ ò mọ nǹkan kan ìwọ àtàwọn ọ̀dẹ̀ tó ń kó tira káàkiri ibi sájẹ́ǹtì ló gbé rẹ ìwọ kọ́ lọ̀gá wọn ni ó di gbà pé ojú ẹ̀ náà máa wọ àwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Kábíyèsí ẹ gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ. Kí ló ń sọ? Ohun tí mò ń sọ ni pé mi ò mọ nǹkan kan nípa ìpàdé tí ẹ jọ ní kì í ṣe pé mi ò mọ nǹkan tí mo lè ṣe ṣùgbọ́n àárọ̀ yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi pé ẹ fún àwọn ní deadline èmi àṣùọ̀ yín pé a máa ṣèwádìí lórí àwọn tí àjọ rẹ̀ bá ṣí mọ́ ǹjọ́ ní deadline máa expire. Mi ò mọ̀. Orí kò mọ kankan 2 days èmi fún ẹ 2 days tẹ́ ẹ̀ bá rí kíní yẹn ṣe màá dé báyìí gbogbo yín come on ìta bọ́tà kò wẹ́nu. Kábíyèsí sá. Jẹ́ bí kíní kiri. Wọ́n ọmọkùnrin kí ló ń wá gan. Kábíyèsí o. Kí ló fẹ́? Ṣáàtì àdọ̀tá nìyẹn. Mi ráyè tí ẹ lé ni o, n tó bá bá wá ní kò sọ. Ọ̀rọ̀ lórí kéèsì yìí. Mo ti make some interesting connection, but I need you to give me truthful answers to make some more progress. Why was Dr. Boye here? Ìyẹn nìkan ló kù ní connection láti make. Is it true? Yeah. We got 6! Yes, of course. This is so nice. I am so happy. But mo kọ́kọ́ pé beta péré náà fún wa. Àyà mi já ó lágara. Wow. So that means pé a lè gbé Ayébógun Onífádé àti Tata wọlé nìyẹn. Squad wa ti complete. No. Onífádé ò sí ńbẹ̀ o. No. Kíkẹ́. Yóò Onífádé kò. Kí ló tún dé? Ṣé bó nípò ti dáríjì? Sure, mo ti dáríjì now. Dẹ̀ máa wo ohun bọ̀bọ̀ yìí kó bẹ́ẹ̀ ṣiṣẹ́ láti day 1. Kí ni nǹkan tó mí? Even tí bá dáríjì, ìyẹn ò mí pé kájọ ṣiṣẹ́ papọ̀ automatically. Okay, fine. Agreed. But ṣé deputy ẹ ò lè talk out of it ni? Ṣé bó ṣe máa rí lélẹ̀? Ṣé so am I supposed to be your lapel? Kí ni yẹn mi? Okay. Agreement wà ní pé collaboration ló máa jẹ́. And not ọ̀gá ọmọṣẹ́ relationship. Bet Kíkẹ́, kí ni nǹkan tó fún ẹ ní assurance pé máa win in-house election? Because I have the backing of everyone in-house. Backing? Yes. Backing àwọn tó wà important ńkọ́? Ọ̀rẹ́ ò yé mi dáadáa. Kíkẹ́, nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni wípé kì í ṣe gbogbo nǹkan ló máa ń dáhùn lójú. Are you saying pé o fẹ́ kí n jẹ́ deputy ẹ? No.
Mi ò sọ bẹ́ẹ̀ o. Mi ò sọ bẹ́ẹ̀ rárá. Má quote mi o. Nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé kò wá guaranteed. How dare you? Ọlọ́run nìkan ló mọ bí bọ̀bọ̀ yẹn ṣe máa ń get information. Ó ti sú mi. I don't even know. Mo dẹ̀ ní suggestion kan. But o lè má like it. Femi, just say it. Lolade is the only person holding us down, right? Okay. Tá bá yọ kúrò lọ́nà ńkọ́? Bí ti báwo? Tá bá take Lolade out of the picture, and that guy would have no reason to hold the money to himself. Ọ̀rọ̀ ẹ yé mi, but báwo la ṣe máa ṣe? A máa mú Lolade kúrò ni. How? We silence her. Femi, èmi àti ẹnìkan làwọn ń bí báyìí. Sọ nǹkan tó fẹ́ sọ fún mi. Ṣé tún fẹ́ kí n máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni? Èmi àti ẹnìkan làwọn ń bí báyìí. Sọ nǹkan tó bá fẹ́ sọ. Like we silence her forever. Are you suggesting that? Exactly. No. Don't overreact. Má overreact. Báwo ló ṣe máa rí ẹ̀rù burúkú báyìí? Lolade. How far are you willing to go to save your daughter's life? I am willing to go that far. Ẹ̀yin ẹ̀bọ̀dẹ̀ ẹ̀bọ̀ ságbára náà. Kábíyèsí, ẹ lè sọ wípé ẹ rí Dr. Boye. Ojú mi méjèèjì báyìí ni mo fi rí. Ẹlòmíì lórí. Wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. Wọ́n súnmọ́ mi tó jẹ́ pé mo lè fọwọ́ kàn. Àná ẹlòmíì lórí sẹ̀. 3 guards saw him when he was leaving. So? Detective ni mí. And I have been a detective for almost a decade. Do you really want to see how good I am? Ẹ kàn imagine shock yẹn. Ìtìjú tó máa jẹ́ tó ń bá discover wípé gbogbo nǹkan tẹ́ ń sọ irọ́ ni. So ẹ dá mi lóhùn kábíyèsí. Ǹjẹ́ Dr. Boye wá síbí ní ẹnu ọjọ́ mẹ́ta sẹ́yìn? Ó dàbẹ̀. Ẹ̀bẹ̀ tó kàn wá wò mí ni wá check mi torí nǹkan feel fun níjọ́ ẹ̀. So kò sí dókítà kankan ní gbogbo Pàkúrọ̀. Èyí tó wà tẹ́lẹ̀ ti gbà bọ́dé. Just one in the whole of Pàkúrọ̀. Ẹ̀yin tí mo trust nìyẹn. Bẹ́ẹ̀ ṣe àwọn test kan dẹ̀ lọ. Èmi ò rí equipment kankan lọ́wọ́ wọn. This same Dr. Boye is a murder suspect in the case Mr. Deji. Wọ́n dẹ̀ wà ń bí pẹ̀lú yín. Irú ẹ̀sùn olúwa bí ń kàn mí sẹ́yìn. Mi ò tí ì fẹ̀sùn kankan kàn yín o. Nǹkan tẹ́yìn náà ń sọ ni. Nǹkan tẹ́ bá dẹ̀ sọ ni wọ́n máa lò against yín nílé ẹjọ́. It's been you and I all along. Plan change ni Kíkẹ́. Alẹ́ ọjọ́ yẹn ní secretariat. Woman, jẹ́ ká fi gbogbo yẹn sílẹ̀, jẹ́ ká face reality. Ṣé reality ló fẹ́ jẹ́ kó change me? Kì í ṣe bẹ́ẹ̀ yẹn, nǹkan tí mo ń try láti sọ fún ẹ ni pé kó má jẹ́ kọ́kàn ẹ balẹ̀ jù, kó lè ní little shock nígbà tí gbogbo nǹkan bá yíwọ́ tán. Kí ló ń sọ lẹ́nu tí ó dùn yìí? Please tell me. Talk to me.
What really happened? Kíkẹ́, nǹkan tó ṣẹlẹ̀ ni ó ṣì wà nínú team mi but kì í ṣe bíi ti deputy. Mo ń ronú bóyá Commissioner of Education. Who is replacing me? This is not the matter of replacement. Kò tí di level yẹn. I said, who the hell is replacing me? Nobody yet. Mo fẹ́ take time mi ni. Fidelis, time wo ló ń take? By tomorrow, I'm saying in-house elections. By next week, you are going to be sworn in. I need a name. Kíkẹ́, ó fẹ́ mú ènìyàn àbí kò lè lọ terrorize ẹ. Fidelis, you are a disgrace. Well, ṣé mo lè jókòó? Kí ni mo lè ṣe fún yín? Ṣàlùmí Junior. Ẹ dìde nú. Tẹ́ kọ́kọ́ fún mi lẹ̀ báyìí. Ẹ dìde nú. Kí ló ṣẹlẹ̀? Junior, jọ̀ọ́ má jẹ́ sọmọnù. Sọmọnù bíi ti báwo? Ṣé kò kò ṣe Daniela? Kò sí nǹkan tó ṣe. Ó kàn rẹ̀ díẹ̀ ni. Ẹ̀rọ adẹ́rùbà mi gbé kiri. Ṣé bóyá guys, ṣé ìgbàlẹ̀ ti gbólóhùn látọ̀dọ̀ ládé last? Àná ni mo bá sọ̀rọ̀ last. Kí ló ṣẹlẹ̀? We ti ń try láti reach her for over 20 hours. 20 good hours. Ha. Do you by any chance know where she is? No. Maybe her phone has been switched off or something. Or Switched battery off? down, yeah. For 20 hours. Mo de momo egun mo dada. O rare ki Lolade. Kò má wà available for that long. Considering the nature of her job. Ha. Shocking. But mo notice kankan last night as well lórí phone. Yes. Kí ni ẹ? Pariwo mọ́ ẹnìkan. Ohun ọkùnrin dẹ̀ ni mo gbọ́. But ibi tí mo ti ní kí n ṣá láti bá ṣe rí pé kó calm down ní fóònù yẹn ló cut. Ṣé kò sí? Màá rí lẹ́tà. Sister mi. Sister mi. Sister mi. Bọ̀rọ̀ kìíní. Enough to make him replace you. Shut up and tell me what exactly you have against him. Nothing. I mean, mo kàn sọ tọrọ fún ni. That will make a better deputy governor than you. That's a very unintelligent lie.
So how classy does it sound? Ṣojo ẹ̀rín olóṣèlú. Ò ń ṣeré àbí? Kò ṣe. Mo máa fi ẹ́ ṣẹ̀sín gbẹ̀yìn. You think? Kò sí nǹkan tó máa ṣe ẹnu lásán ló ní. Oh no. Mommy, what has happened to you? Tomiwa, ṣó sá fún mi ni? Yes. I'm not joking. I'm serious. Why? Kí ló dé? Wherever you are, just bring back my mother. Eh? Yeah. Sorry. Did it hurt you? No. Pele. Are you fine? I'm fine. Did it hurt you? No. Oh my God. Shaka, me back. We need to leave. Sorry. Ali feels to be very... Sorry. Are you fine? I'm okay. Are you sure? I'm fine. Sorry. Are you hurt? Did it hurt you? No, I'm fine.
Báwo lè ṣe níbí bá? Ó tọ́ mi wá síbí báyìí ni. Pẹ̀lẹ́. Okay, you know what? Let's just leave this place. I need to leave. Oh, but I want to be back. I'm finished síbí báyìí. Okay, kí la fẹ́ ṣe báyìí ṣe? Ẹ jẹ́ ká gbé kúrò bí báyìí. Okay, you know what? Let's just take him to the car. I need to leave. Okay. Careful. Look. Wọ́n máa gbọ́dọ̀ rí wa. Nǹkan ṣe wọ́n. Lọ́ládé pẹ̀lẹ́. Okay. Gbẹ́bẹ̀. Ó yẹ ẹ̀jẹ̀ Mo gbé o. Ẹ jẹ́ ká pẹ́sẹ̀ wọlé. Ó yẹ wọ mọ́tò. Okay, ṣe ma sáré ṣe. Ó yá wọlé ó ti tó bẹ́ẹ̀ náà. Ó yá. Hey, hold it. Hello. Ẹ kálẹ́ sà. Ẹ rọra sà. Hello. Yes sir. Hey, inner light first. Okay. Inner light. Tananu. Mo ti tán. Ẹ kálẹ́ sà. Ibo lẹ ti bọ̀. À ń bọ̀ láti site ni sà. Láti site. Bẹ́ẹ̀ni. Láago mélòó? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkọ̀ wa bàjẹ́. Nǹkan tó jẹ́ ká pẹ́ nìyẹn. Mọ́tò lẹ lọ tún ṣe. Bẹ́ẹ̀ni sà. Táwa lẹ́ni tó sùn yìí. Ọkọ mi náà ni sà. Kí wá ló ṣe tó fi sùn? Ṣé mọ̀ pé ara ń fẹ̀ sí mi. Ara ń fẹ̀ sí. Bẹ́ẹ̀ni. Ẹ wá ẹ má jẹ́ kó rí yín pé o. Ẹ má máa rìn táìmù ládùúgbò yìí o. Tí wọ́n bá ṣe wèrèwèrè yóò ṣe àwọn fìbọn fọ́ orí ẹ̀ ni o. Àwọn ò ráyè. Ẹ má bẹ̀rù. Sí táìmù. Kò sáàyè rárá. Sí táìmù. Yes sir. Ẹ máa lọ lọ́wọ́ máa ṣọ yín. Ẹ ṣé gan ni sà. Ẹ ṣé sà. Ó dàárọ̀. Ẹ ṣé sà. Hold it. Kí ló tún ṣẹlẹ̀ sà? Ẹ̀jẹ̀ rè. Bọ̀rọ̀ kìíní. Ó pè mí kí wọ́n nínú ẹ̀wọ̀n yìí ju kí Junior help me pẹ̀lú freedom mi lọ. Àǹtí. Mi ò ní Junior. Speak! Mi ò ní anything láti sọ. Nothing at all. I'll ask again. Ta ló rán ẹ láti pa mí? Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.